A kú ojúmọ́ ní òwúrọ̀ yìí, ojúmọ́ ayọ̀ ni òní máa jẹ́ fún wa. Ayọ̀ yóò sì máa bá wa gbé. Àánú Ọlọ́run yóò máa bá wa gbé. Mo fẹ́ sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí lórí ìgbéyàwó ti ẹ̀mí. Ìgbéyàwó ti ara ni màá fi ṣe àpèjúwe ìgbéyàwó ti ẹ̀mí. Ó sì ṣe pàtàkì kí gbogbo wa kí a rí ara wa bí ìyàwó ní iwájú Ọlọ́run. Kí ni èyí ń túmọ̀ fún wa? Ìgbéyàwó nípa ti ara, òun ni ìgbéyàwó tí ọkọ ìyàwó tàbí ẹni tó fẹ́ràn ìyàwó yóò dìde ní òwúrọ̀ kùtù tàbí ní ìgbàkígbà tí ó bá fẹ́ láti wò pé mo fẹ́ràn aya mi, mo fẹ́ràn láti fẹ́ arábìnrin yìí. Tí a bá wò dáradára, a wò pé ìgbé ayé wa a ní ọ̀nà tí a fi ń fẹ́yàwó ní ìgbà ayé àtijọ́. A ò ní lè lọ bá ẹni tí a fẹ́ fẹ́ direct ní ìgbà yẹn. Ohun tí ó máa wá ṣẹlẹ̀ ni pé a ó ní alárinà kan, èyí tí a ó sọ fún wípé a fẹ́ràn ọmọbìnrin náà, ó sì wù wá pé ká fi ṣaya. Níbẹ̀ ni alárinà yóò ti bẹ̀rẹ̀ iṣẹ́. Nígbàtí alárinà yìí bá dìde, yóò lọ láti lọ bá arábìnrin tàbí àwọn ènìyàn rẹ̀ pé ẹni báyìí báyìí sọ wípé òun fẹ́ràn ọmọ yín láti fẹ́. Ní àkókò tí ìdúnàdúrà yìí bá ń lọ lọ́wọ́, kò tíì ní sí oore ọ̀fẹ́ fún ọkọ tí ó lóun fẹ́ràn ìyàwó láti súnmọ́ obìnrin náà, torí pé kò tíì mọ̀ bóyá ó ti gbọ́ tàbí kò gbọ́. Nígbà tí alárinà yìí bá ṣiṣẹ́ gbogbo iṣẹ́ rẹ̀ tó parí gbogbo iṣẹ́ rẹ̀, tí ó bá jẹ́ pé arábìnrin yìí ṣetán tàbí àwọn òbí rẹ̀ ti ṣetán láti fẹ́ ọkùnrin náà, alárinà yóò padà wá láti wá fi àbọ̀jẹ́ fún àwọn ẹni tó jẹ́ ọkọ. Nígbà yìí ni ọkọ ìyàwó yóò tó dìde láti lọ rí aya rẹ̀ lọ́jọ́ kan pé lódodo èmi gangan ni wọ́n ń sọ. Ìgbà mìíràn a máa ń fi fọ́tò fi hàn aya tí a fẹ́ kó fẹ́ wa, tàbí nígbà tí a bá rí pé ọ̀nà jì, tàbí kí àwa fúnra wa ká lọ síbẹ̀. Èyí ni ètò bí a ti ń fẹ́ ìyàwó ní ayé àtijọ́. Bákan náà, tí a bá wá wò, a rí pé kí ìgbéyàwó wọn tó lè fẹsẹ̀ múlẹ̀, obìnrin gbọ́dọ̀ sọ pé òun ti ṣetán láti fẹ́ ọkùnrin náà. Kété tó bá dẹ̀ sọ pé òun ti ṣetán láti fẹ́ ọkùnrin náà ṣetán láti bẹ̀rẹ̀ sí ní kẹ́ ẹni tí ó nawọ́ ìfẹ́ sí. A bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀. A ṣàfẹ́ fi ara hàn wípé òun jẹ́ èèyàn pàtàkì, kó lè mọ̀ wípé ẹni tó fẹ́ fẹ́ kì í ṣe ọ̀lẹ, kó lè mọ̀ wípé ẹni tó fẹ́ fẹ́ ó ní akíakí agbára láti gbéyàwó. A bẹ̀rẹ̀ sí tọ́jú aya rẹ̀. Gbogbo ètò wọ̀nyí ni ọkùnrin yóò máa múra láti ṣe láti tọ́jú aya rẹ̀. Eléyìí yóò fún aya náà ní ìwúrí púpọ̀ pé olóríire ni mo ní láti fẹ́ o, olóríire lọkọ mi tí mo rí láti fẹ́ o, ọkàn mi balẹ̀, inú rẹ̀ yóò sì máa dùn nítorí pé ó rí pé ọkọ òun kójú òṣùwọ̀n. Ẹ̀kẹ́ hallelujah. Ìgbéyàwó nípa tara nìyẹn. Tá bá wá wo ìgbéyàwó nípa ti ẹ̀mí, kò yàtọ̀ sí rárá. Nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 19, ìwé yìí sọ fún wa pé nítorí tí Olúwa fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè tí kò ní pẹ̀kun. Tí a bá wò dáradára, Ọlọ́run ti fi ọ̀rọ̀ rẹ̀ síta wípé òun fẹ́ wa, òun fẹ́ràn wa, òun ṣetán láti tọ́jú wa. Òun gan àfiwé ni, òun gangan ló dá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n Sátánì lé wa kúrò níwájú Ọlọ́run. Sátánì jẹ́ kí Ọlọ́run kó kórìíra wa, ṣùgbọ́n Ọlọ́run ti nawọ́ ìfẹ́ sí wa báyìí. Ó sì ti rán ọ̀rọ̀ ìfẹ́ jáde bí ọ̀rọ̀ tí ó fi rán alárinà. Àwọn wo wá ní alárinà? Àwọn ìránṣẹ́ Ọlọ́run ní alárinà. Àwa ìránṣẹ́ Ọlọ́run ní alárinà. nígbàtí Ọlọ́run ti rán ọ̀rọ̀ rẹ̀ jáde, ó ti fi rán wa wípé
ká sọ fún gbogbo ènìyàn pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, Ọlọ́run ṣetán láti gbà wá, Ọlọ́run fẹ́ràn wa, wípé ẹnikẹ́ni tó bá ti ṣetán láti tẹ̀lé Ọlọ́run, láti gba Ọlọ́run gbọ́, irú ẹni bẹ́ẹ̀ kò ní ṣègbé, yóò ní ìyè tí kò ní pẹ̀kun. Eléyìí ni a fi síta nínú ìwé Mathew, níbi tí Ọlọ́run ti ń ṣe àlàyé ara rẹ̀ nípa bí ó ti fi ọ̀rọ̀ náà ránṣẹ́ sí gbogbo ènìyàn pé mo fẹ́ràn yín o, tẹ́ bá ti ṣetán láti fẹ́ mi o, tẹ́ bá ti ṣetán láti gbà mí o, èmi ó tọ́jú yín o, èmi ni. Eléyìí ni Ọlọ́run fi síta. Bóde yẹ fi síta yìí, ó wá ń fẹ́ kí àwa alárinà ká máa wá sọ, á sọ lórí tẹlifíṣàn, á sọ lórí rédíò, á sọ through social media, á sọ nínú ìjọ Ọlọ́run, á sọ nínú ìsọjí. À ń fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí gbogbo ènìyàn gẹ́gẹ́ bí alárinà ti mú ọ̀rọ̀ lọ sí ọ̀dọ̀ ìyàwó. Kí ló wá máa ṣẹlẹ̀? Wọn ò wá fipá mú ẹnikẹ́ni. O ní oore ọ̀fẹ́ láti yàn, o ní oore ọ̀fẹ́ láti gbọ́. Ọlọ́run máa ń béèrè lọ́wọ́ rẹ láàárọ̀ yìí pé ǹjẹ́ o ṣetán láti fẹ́ mi? Tó bá wá ti ṣetán láti fẹ́ Ọlọ́run. Nígbà tó sọ nínú ìwé Ìfihàn orí 3 ẹsẹ̀ 20, ó ní kíyèsí, mo dúró ní òde, mo ń kanlẹ̀kùn. Bí ẹnikẹ́ni bá gbóhùn mi, tó bá sì ṣí ilẹ̀kùn, èmi ò wọlé tọ̀ ọ́ lọ, èmi ò sì ṣe ibùgbé mi pẹ̀lú rẹ̀, òun àti èmi, a ó sì jọ máa gbé ìjọba bàbá mi. Tẹ́ bá wo ọ̀rọ̀ yìí, ẹ rí wípé ọ̀rọ̀ tó ń ṣàlàyé fún ènìyàn wípé ǹjẹ́ bí obìnrin ti ṣetán láti jọ̀wọ́ ara rẹ̀ fún ẹni tí ó fẹ́ fẹ́, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run fẹ́ ká jọ̀wọ́ ara wa fún òun. Ní kété tá bá dẹ̀ ti jọ̀wọ́ ara wa fún pé mo ti ṣetán nínú ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 9 pé bí ìwọ bá ti jẹ́wọ́ ní ẹnu rẹ pé Jésù ni Olúwa, àti pé tó gbàgbọ́ ní ọkàn rẹ wípé ó jíǹde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Ohun tó Ọlọ́run sọ nìyẹn. Lẹ́sẹ̀kẹsẹ̀ tá bá ti ṣetán láti gbà, ó dàbí ìgbà tí obìnrin yẹn ti ṣetán láti gbà fún ọkùnrin náà, tọkùnrin náà wá bẹ̀rẹ̀ sí ní kẹ́, tọkùnrin fẹ́ kóbìnrin yẹn mọ̀ pé òun ní oore ọ̀fẹ́, agbára láti gbéyàwó. Bẹ́ẹ̀ náà ni nígbà tá bá ti gbà wípé a ti ṣetán láti fẹ́ Ọlọ́run, a ti ṣetán láti tẹ̀lé Ọlọ́run, ohun tó kù ni pé Ọlọ́run ṣetán láti bẹ̀rẹ̀ sí kẹ́ wa, Ọlọ́run ṣetán láti bẹ̀rẹ̀ sí gbé wa ga, Ọlọ́run ṣetán láti bẹ̀rẹ̀ sí múnú wa dùn. Ọlọ́run á fẹ́ fi hàn wá wípé ẹni tá a tẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kì í ṣe ọkọ gidi o. Ìyẹn ni wípé Sátánì tí a ti tẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe ènìyàn Ọlọ́run tó yẹ ká sìn, òun gangan ni Ọlọ́run. Ọlọ́run á fẹ́ proof ara ẹ̀ fún wa wípé ẹ bá gbọ́ nínú ìwé Mathew 11:28, ó ní pé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wúwo lé lórí, ó ní àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́, ó ní ẹ gbà àjàgà mi sí ọrùn yín, torí pé àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́, èmi ó sì fi ìsinmi fún ọkàn yín. Ìyẹn ni pé gbogbo ènìyàn ti wà lábẹ́ ìṣòro, gbogbo ènìyàn ti wà lábẹ́ ìdè. Kí ni ìdè yìí? Ẹ̀ṣẹ̀ tá a ti jogún láti inú ọgbà Édẹ́n, ẹ̀ṣẹ̀ èyí tó yẹ pé òfin Mósè tó fi wá sùn níwájú Ọlọ́run. Nítorí pé ká tó gba òfin nígbà Mósè, àwọn ènìyàn ń gbé ìgbé ayé wọn bọ̀ kó tó di ìgbà ayé Mósè. Ṣùgbọ́n nígbà tí Mósè dé, a fún gbogbo ọmọ Ísírẹ́lì ní òfin. Lábẹ́ òfin, wàhálà dé, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣègbé, òfin ò gba ẹnikẹ́ni là. Òfin Mósè tó 669, kì í ṣe òfin 10 nìkan. Ó wà nínú ìwé Exodus, ó wà nínú ìwé Númérì, ó wà nínú ìwé Líftíkù, ó wà nínú ìwé Deuteronomy. Òfin Mósè kún bẹ́ẹ̀, ó tó 669. Àwọn ọmọ Ísírẹ́lì ò lágbára láti gbé, because bí kéde sọ fún wa wípé bí ẹnikẹ́ni bá pa gbogbo òfin mọ́ tó sì rú ọ̀kan nínú rẹ̀, ó ló ti jẹ̀bi gbogbo rẹ̀. Bíbélì dẹ̀ wá sọ fún wa wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ẹni bá ti rú òfin kan gbà náà, wọ́n máa pa á ni. Òfin Mósè ò fún ẹnikẹ́ni láyè láti rí òmìnira. Mósè pàápàá tó gba òfin kò dé ilẹ̀ ìlérí. Èyí ni àjàgà ńlá tí Sátánì gbélé wa lọ́rùn. Nítorí náà Ọlọ́run wá nawọ́ ìfẹ́ rẹ̀ sí wa pé ẹnikẹ́ni tó bá ti gba òun gbọ́, òun yóò mú àjàgà búburú wọ̀nyí kúrò lórí rẹ̀, ohun gbogbo yóò sì bẹ̀rẹ̀ sí dára fúnrú ẹni bẹ́ẹ̀. Lówùúrọ̀ yìí mo wá ń gbà wá nímọ̀ràn wípé kí a jọ̀wọ́ gẹ́gẹ́ bí ọwọ́ ìfẹ́ tí Ọlọ́run ti nà síta. Ó dàbí ìgbà tí ìjọba orílẹ̀-èdè bá sọ wípé òun ti forí jì àwọn kan tí wọ́n jẹ́ oníwà ìpáǹle pé kí wọ́n kó ohun ìjà wọn wá, òun ti nawọ́ ìfẹ́ sí wọn. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí ṣe rí. Ọlọ́run ò ka ẹ̀ṣẹ̀ wa sí wa lọ́rùn nígbà tá a bá ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà.
Ọlọ́run ṣetán láti dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá. Ọlọ́run ṣetán láti gbà wá là. Tẹ́ bá wo ìtàn múdíá mẹ́wàá nínú ìwé Mathew orí 25 láti bí ẹsẹ̀ ìkíní, tàbá wo a ó rí ìtàn àwọn múdíá mẹ́wàá níbẹ̀, èyí tó jẹ́ wípé a dá wọn sí méjì ní márùn-ún. Àwọn tó jẹ́ ọlọ́gbọ́n wọ́n ń retí ọkọ ìyàwó. Ọlọ́run fi gbogbo ènìyàn wé ìyàwó nítorí pé ó ti nawọ́ ìfẹ́ rẹ̀ nínú ìwé Jòhánù orí 3 yẹn wípé òun fẹ́ wa. Tí a bá wá ṣetán láti gbà wípé àwa náà ṣetán láti fẹ́ Ọlọ́run, Ọlọ́run ṣetán láti sọ̀kalẹ̀ wá láti rá bàbà. Ó ní bí ẹnikẹ́ni bá gbóhùn mi tó bá sì ṣílẹ̀kùn, ó ní nígbà náà ni èmi ó wọlé tọ̀ lọ. Ó fẹ́ ká ṣílẹ̀kùn ọkàn wa ni. Tá a bá ṣetán láti ṣílẹ̀kùn ọkàn wa, àwa la ní ọkàn wa. Ọlọ́run ti fún wa ní òmìnira láti control ọkàn wa. Ṣùgbọ́n mo kàn fẹ́ sọ fún ẹ láàárọ̀ yìí pé ìfẹ́ ènìyàn, ìfẹ́ inú ènìyàn a máa pani. Ìmọ̀ inú ènìyàn a máa gbéni ṣubú. Káwo nínú ìgbé ayé Ádámù, ìfẹ́ inú Ádámù ni Ádámù ṣe láyé ṣe bàjẹ́ báyìí. Ní ìbẹ̀rẹ̀ ayé ni ìrere ti wà. Ọlọ́run dẹ̀ fún Ádámù ní òfin, ó fún ní ìkìlọ̀, má jẹ eléyìí o, eléyìí ni kò jẹ o. Ṣùgbọ́n ọkùnrin yìí yan ìfẹ́ ara rẹ̀ láàyò. Eléyìí tó túmọ̀ sí pé ìfẹ́ inú ènìyàn kò lè gbé ènìyàn lọ síbi kankan, ìparun ni. Nítorí náà láàárọ̀ yìí a ò lè ṣèfẹ́ ara wa. Jésù sọ wípé ènìyàn kò wà láàyè nípa ti àkàrà nìkan, bí kò ṣe gbogbo ọ̀rọ̀ tó ti ẹnu Ọlọ́run jáde. Mo gbà wá nímọ̀ràn láàárọ̀ yìí wípé kárí wípé a fẹ́ Ọlọ́run, a gba Ọlọ́run gbọ́, a ṣetán láti jọ̀wọ́ ayé wa gẹ́gẹ́ bí ọkọ aya tó jọ̀wọ́ ara rẹ̀ fún ọkọ rẹ̀, èyí tí ọkọ ń kẹ́, èyí tí ọkọ ń bójútó. Ká dàbí múndíá 5 èyí tó gbọ́n tí wọ́n bu òróró sí àtùpà wọn ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ Ọlọ́run kò gbọdọ̀ já níwájú wa. A gbọ́dọ̀ máa ṣe àṣàrò nínú rẹ̀. A gbọ́dọ̀ máa lọ, a gbọ́dọ̀ máa bọ̀ ká máa gbé ọ̀rọ̀ Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé rẹ̀, wòlíì ni. Kò dìgbà tó bá yẹ kí ẹ wá gbàdúrà fún mi, ẹ wá fún mi lágbára. Kò sẹ́ni tó lè fún ẹ lágbára. Tó bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tọ́rọ̀ Ọlọ́run bá ti wọnú ayé ẹ, ìwọ náà ti di wòlíì. Ó máa sọ̀rọ̀, ó máa pàṣẹ, ó di ènìyàn. Ọ̀run á sì fìdí ẹ múlẹ̀. Lórúkọ Jésù láàárọ̀ Olúwa yóò sì fìdí wa múlẹ̀. Ọkàn wa yóò sì balẹ̀. Ògo Ọlọ́run yóò farahàn. Ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè yóò yí wa ká. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù.